Ìjọba Orile Ede Naijiria ló sọ wá di agbésùnmọ̀mí. Àwọn agbésùnmọ̀mí ni wọ́n ń sọ èyí di mímọ̀ níbi ìjókòó Alafia eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Kastina. Níbi ìpàdé kan eléyìí tí wọ́n pé ó pa àwọn aráàlú àti àwọn tí wọ́n jẹ́ adarí agbègbè kan papọ̀ nípínlẹ̀ Kastina tó ń ti àwọn agbésùnmọ̀mí ní ìjọba ìbílẹ̀ Batagarawa nípínlẹ̀ ọ̀hún. Ó náà ni wọ́n ti ṣe lálàyé wípé àwọn agbésùnmọ̀mí níbẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ di mímọ̀ pé ìjọba Orile Ede Naijiria òun náà ni ó sọ àwọn di agbésùnmọ̀mí. Kì í ṣàdédé ṣe pé àwọn fẹ́ máa da àwọn èèyàn láàmú kí àwọn sì máa da omi àlàáfíà Orile Ede Naijiria rú. Níbi ìpàdé eléyìí tí wọ́n pé ó wáyé níjọba ìbílẹ̀ yìí, òun náà ni ọ̀kan lára àwọn agbésùnmọ̀mí tó jẹ́ aṣojú wọn tó bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ibẹ̀ ló ti ń ṣe lálàyé níta gbangba yanyayanya wípé ìjọba Orile Ede Naijiria òun náà ni ó sọ àwọn di agbésùnmọ̀mí. Kì í ṣe pé àwọn fẹ́ máa rìn nínú àwọn ìwà eléyìí tí kò lẹ́tọ̀ọ́ tí kò sì bófin mu yìí. Ó pé ṣùgbọ́n àwọn àsọsílẹ̀ ọ̀rọ̀ kan ti wà tó sì dàbí àdéhùn láàrin àwọn àti ìjọba, ṣùgbọ́n tí ìjọba kọ̀ láti mú àwọn àdéhùn wọn ṣẹ. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti pé àwọn àsìkò kan wà eléyìí tí ìjọba ń gbìyànjú láti lo ọgbọ́n àtinúdá fún àwọn èèyàn láti lè yẹ àwọn àdéhùn tó ń bẹ láàrin wọn, ṣùgbọ́n tí àwọn mọ̀ wípé irọ́ lásán òun náà ni ìjọba Orile Ede Naijiria òun ni wọ́n ń pa. Nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó tún sọ tẹ̀síwájú, ó pé kí àwọn ará ìlú má ṣe bá wọn káàánú àbí kí wọ́n kẹ́dùn pẹ̀lú àwọn. Ó pé kí wọ́n fi àwọn àti ìjọba sílẹ̀ láti jọ mọ wọ̀yá àjà eléyìí tí jọ ń bẹ láàrin àwọn. Bá a bá sì gbàgbé kó tó di àsìkò yìí, òun náà ni Sheikh Ahmad Gumi ń ló ti sọ̀rọ̀ di mímọ̀ tó sì pé àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n yọ Orile Ede Naijiria lẹ́nu ni wọ́n ń gba ẹ̀san eyín lára ìjọba Orile Ede yìí látàrí àwọn ìgbésẹ̀ kan eléyìí tó ti wáyé láàrin wọn. Nínú ọ̀rọ̀ eléyìí tí Sheikh Gumi sọ, òun náà ni ó ti ṣe lálàyé pé ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Bauchi Isayu Guda òun ló ti fìgbà kan rí lọ rèé ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí eyín ní inú igbó ní ìpínlẹ̀ Bauchi nígbà tó wà nípò gẹ́gẹ́ bí gómìnà, tó sì ṣe ìpàdé pẹ̀lú àwọn agbésùnmọ̀mí tí wọ́n lé ní 5,000. Ibẹ̀ sì ni àwọn agbésùnmọ̀mí ti ń pariwo wípé wọ́n ti pa àwọn òbí àwọn tí kò sì sí ibikíbi tí àwọn fẹ́ lọ. Wọ́n pé ohun tó fàárẹ̀ tí àwọn fi di agbésùnmọ̀mí àti àwọn nǹkan míì eléyìí tí àwọn ń béèrè fún nínú ìròyìn ọ̀hún ni wọ́n tún ti wá ṣe lálàyé báyìí wípé àwọn agbésùnmọ̀mí ọ̀hún òun náà ni wọ́n pé bí ìjọba àpapọ̀ Orile Ede Naijiria bá fẹ́ dáwọ́ wàhálà dúró láàrin ìlú, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò, wọ́n pé wọ́n mọ ọ̀nà eléyìí tí wọ́n tọ̀ láti lè jẹ́ kí òpin kó dé bá gbogbo rúgùdù àti wàhálà tó ń ti ìpakúpa ìpààyà tí ń wáyé ní Orile Ede Naijiria.